Ọ̀rẹ́. Oh, má bínú. Báwo ni? Oh. Àbínú ara ẹni. Ṣé o enjoy ara ẹ ṣá? Tí kò kan ló tẹ gbé mi carry away lọ bí báyìí sí bíbáyìí. Mo dẹ̀ enjoy ẹ̀. Reason tí mo ṣe pè é ni pé àwọn roje sí ní world yẹn ó ti ní pàwọn ní fún wa ń ṣe mọ́ because the last iṣẹ́ tó fún wa editor ta gbé fún òṣèlóṣe síbẹ̀ náà. Well, sorry, mi kọ́kọ́ fẹ́ interrupt ẹ̀ ń bẹ̀ ìgbà tó ń ṣiṣẹ́ ní the table lẹ́ẹ̀kan because tó bá rántí the last time àwọn ta gbéṣẹ́ yẹn fún they really messed up and ọ̀pọ̀lọpọ̀ àwọn solicitors yẹn because Roger fẹ́ already láti sue wa. So he took it personal gan. Nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ti get editor mi. Good. So iṣẹ́ tá máa ṣe yìí ó máa farabalẹ̀ ṣe because we are getting a big deal from this. No trust them. We shall enjoy sha. Good. I'm on our own level. And glad I am now I'm still breathing. Túndé, báwo ni? Àwọn dis tí mo soak sínú toilet yẹn, ṣé tó bá mi fọ wọn? Kí ló fà díẹ̀? Mo ní àwọn dis tí mo soak sí toilet yẹn, ṣé tó bá mi fọ gbogbo wọn nǹkan tí mo béèrè nìyẹn now. Orí pàlejò wà níbí. It is a yes or no question now. Tí mo bá ti mo ṣe bí ẹ léèrè yẹn wàá dá mi lóhùn pé yes o no nǹkan tó máa fi dá mi lóhùn yẹn. Kí ló kàn mí pẹ̀lú àlejò? Mo tẹ̀ rí yàn, kí ló ṣẹlẹ̀? Sit down. I've told you several times. Madam. Anytime I'm anytime I'm talking, you shush your mouth. I'm talking to my husband, not you. Then, sweetheart, ibo ló ti rí àwọn àdàgbà jẹ́rà ìfù, afárúgbó ara jámúdá, ọ̀pá tí rí ọkànlẹ̀ ọkọ̀rùn báyìí. Ibo ló ti rí àwọn alátẹnujẹ, ó rí pé aṣọ òdúró lọ́rùn wọn. Ṣé rí àwọn èèyàn tó ń bá rìn nìyí? Kò yé mi, I don't understand. Ibo ló ti rí àwọn èèyàn. I will not allow you to talk to my friend anyhow, but me, not my friend. Wow, fantabulous. So you now have the effrontery to stand up and be talking to me anyhow in front of your friend. I don't understand. O ti ní liver láti máa bá mi sọ̀rọ̀ bó ṣe wùn àbí. Ìwọ ọmọ lẹ́lẹ̀, abọ́ ti gbàgbé ni. Jẹ́ kí n rán ẹ létí. Lẹ́yìn mi, jẹ́ kí n rán ẹ létí. Ìwọ ọmọ lẹ́lẹ̀ tó pé irú gọ́tà ni mo ti mú ẹ. Mo mú ẹ, mo fọ̀ ẹ́ láwọ̀, mo gbọ́ ẹ láwọ̀ ẹ̀ mọ́. O wá di èèyàn tán. O ti ń yọkùn, o ti ń lo mọ́tò, wọ́n ti ń lo yẹ̀sà fún ẹ lọ́fíìsì. So o kò fẹ́ kó mọ space ẹ mọ́. O ti rò pé o lè sọ̀rọ̀ sí mi just anyhow. You can't. Let me tell you, for your information, you cannot talk to me anyhow. Then, Ọ̀gá, kí lẹ́yìn sì dúró ṣe bí báyìí? Get off my couch, jàre kẹ́ dìde. Owó yẹn bí yẹn ni mo fi ra couch yẹn. Come on, sit down, jọ àwọn àgbà òṣì. Àgbà ara nù, oníjẹkújẹ, ikú tẹ̀ mọ́ jẹ́ lónìí ẹ̀. Come on, stand up, jọ kẹ́ dìde kẹ́ kó bára yín kúrò nínú ilé mi. Àwọn àgbà òṣì ẹ̀rí bó ṣe rí ó dàbí Boko Haram. Then you, let me tell you something. Nínú ilé yìí èmi àti ẹ, ó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni. Nǹkan tójú ẹ̀ máa rí nínú ilé, ó ṣẹ̀ bẹ̀rẹ̀. Kò sí bó ṣe lè bó tó. Bó ṣe lè bó tó èéfìlì wá kò sí bó ṣe lè bó tó èéfìlì wá kò sí bó ṣe lè bó tó èéfìlì wá kò sí bó ṣe lè bó tó èéfìlì wá kò sí bó ṣe lè bó tó èéfìlì wá kò sí bó ṣe lè bó tó èéfìlì wá kò sí bó ṣe lè bó tó èéfìlì. Kí ló dé? Jẹ́ ká ṣe kinní yẹn. Kí lẹ̀ ń ṣe? Ó ti pẹ́. Kí tó ń gbọ̀n báyìí? Kí tó ń gbọ̀n báyìí? Kí ló ṣẹlẹ̀? Ó ti pẹ́ ká ti jọ ṣe kinní yẹn súnmọ́ mi. Kò yé mi, 3 months ago ti pẹ́. Ló ṣe ń gbọ̀n báyìí. 3 months. Now. Láì ṣe last week 3 months ló pè bẹ́ẹ̀. Mo ń ṣe national theatre. Bí wàá tẹ́ pé tó bá bẹ̀rẹ̀ náà, you will use more than, I don't understand, you just use 1 minute. So, you are a 1 minute man. So, why are you disturbing me?
bó tẹ̀lé sùn gan mọ́ ṣé kí n bọ́ta kúrò nínú bed kí bọ́ta kúrò nínú bedroom fún ẹ. Wà lára mi. Leave me alone, John. Mo wá ra nǹkan ní Second Street tó wà bẹ́ẹ̀ yẹn. So mo wá wò pé aṣáà ní kọjá níwájú ilé ọba ká má kẹ ọba kí n wá yà kọrẹ mi. Èwo tún nìyẹn? Bá ń gbé ìwọ ó ga fún ẹ ṣá. Rárá kó pọ̀ kẹ́sì. Ó ga ṣàmáyọ́lá jẹ. Mo sì kó ti dé ní èwo tó ó rí bó ṣe ń dán ni. Ó rí aago ọwọ́ ẹ̀ bó ṣe ń tanná. Ògbẹ́ni. Ó wà jàre. Mi ò like gbogbo ojú tó ń fún mi. This boy love you, boy love ẹ. Wọ́n ṣáà ló mú wájọ́ kìíní àná pé o láìkẹ́ kíní kan. Kí ló dé ṣó tí wàá sáré mù sí ẹ ni? Wo Àríkẹ́ òde ń tiẹ̀ nìyẹn òde ọ̀tọ̀ nìkan tá à ń sọ ọ̀tọ̀ nìkan tó tún mú ẹ̀ wọ́n tún ní ọ̀rọ̀ ọlọ́kọ dé bá. Ara ẹ̀kọ́ tọrọ. Boy láìkẹ́ tó bá ti lose for loud. Abọ́ṣọ́ fẹ́ fẹ́ mi ni. Ó lè fẹ́ mi náà. Boy love ẹ tó bá ti bọ́mú ẹ lọ́wọ́ ti bọ́mú ẹ lọ́wọ́ nìyẹn o. Yé ṣe báyìí náà. Wo Àríkẹ́ kíkí ni mo wá kí ẹ o kíkí ni mo wá kí ẹ wo ní ọkọ ẹ Kí má lè bẹ̀ sùn tọrọ. No tọrọ ṣé torí pé mo dẹ̀ wá kí ẹ níní ẹ ló jẹ́ kó dẹ̀ wá sọ pé òkè ọ̀rọ̀ marriage mi lókun tó fẹ́ mú Àṣà lè má bá ara wa rìn ká má lè bára wa sùn tọrọ. Rárá o Ẹni yìí nífẹ̀ẹ́. No irọ́ mi ò ṣe tèmi báyẹn ọ̀tọ̀ lọ̀rọ̀ tá a jọ ń sọ ó ti mọ́rọ̀ marriage mi ṣé torí pé mo wá kí ẹ ló ṣe ń sọ̀rọ̀ marriage mi I don't understand. Kí má lè bẹ̀ sọ̀rọ̀. Mi ò no má sọ̀rọ̀ nípa marriage mi má tó bá dé pé torí pé mo wá kí ẹ ni má dìde má lọ́n tèmi o má lọ́n tèmi Táyọ̀ bá ti bá tọrọ máa lọ. bá mi gbé báàgì mi. Báàgì tí mo sọ pé o ò ní fún mi mọ́. Ó dáa kò sí wàhálà. Tó bá jẹ́ pé ọ̀rọ̀ ọkọ mi ló fẹ́ sọ. This project I fẹ́ lọ shoot next week yẹn. Òun ni mo mú wá sá. Life director dẹ̀ ló ti ń pin nọ́mbà yẹn wípé babe. Tí gbà tí mo go through ẹ̀ mo rí wọ́n ti change àwọn dialogue kọ̀ọ̀kan níbẹ̀. Ibi line Adégoro yẹn. Wọ́n ní ọmọ òní kínní, wọ́n ní kó fẹ́ yàwó fún pé ṣèbó ní dodo. Ṣé dodo náà fi ń ṣọkọ obìnrin? Line director dẹ̀ ló ti pè yín pé pick call. So, ọ̀gá. Yeah, mo ń tẹ̀lé I'm following you. Ọ̀gá kí ló ṣe yín? Ọ̀gá kò sí nǹkan kan báwo kí ló ṣẹlẹ̀ ẹ bá mi sọ̀rọ̀. Wo tí bá ní pé kò sùn irọ́ ni mo pa ọ̀rọ̀ ìyàwó mi náà ni. Ọ̀rọ̀ ìyàwó yín again. Ọ̀gá ọ̀rọ̀ ìyàwó yín again. Ọ̀gá ẹ má ti torí obìnrin kan para yín. Ṣé ẹbí tí ọkùnrin bá kú nítorí obìnrin kan ẹgbẹgbẹ̀rún obìnrin ló máa gborí sàárè ẹ̀ kọjá. Ṣé ẹ mọ̀ bẹ́ẹ̀ ṣá? Ẹ̀yà rẹ̀ kúkú ń sọ náà ni. Àwa bí mo ṣe wà mo ti fojú sọ mo ti fara sọ ṣe lè ṣe bí ní pé lólúwẹ̀ kí ló dé kò dé sí pé mi náà kú jọ ọmọ oníranù kan ọ̀gá àbí kí lẹ fi ò ṣé mi ò dá lọ́mọ. No sit down jókòó náà. I have told you times without number mo ti marry our marriage is just 6 months. You know, kò yẹ ká tún máa fornicate. Ẹ ti marriage in there pé 6 months. And so, ṣé nìkan ló máa kọ́ marry ni? Ọ̀gá. Ó ga ọ̀. Wo, ẹ̀yin lẹ mọ̀ ọ́. Tẹ́ bá gbọ́, tẹ́ bá gbọ́, ẹ̀yin lẹ mọ̀. Ọ̀rẹ́ mo ti ń pe nọ́mbà ẹ̀ kí ló ṣẹlẹ̀ o pick call me I've been trying to call you kí ló ṣẹlẹ̀.
mi ò lè gbé kọ̀lẹ̀. Why? Ọmọ ìyá mi mi ò lè gbé kọ̀lẹ̀. Ṣé o rí nǹkan tó ṣẹlẹ̀ lọ́jọ́ sí ni? Did you know how embarrassed I was? How disappointed I was? Ṣé o rí nǹkan tí àwọn èṣe bẹ́ẹ̀ yẹn ni? Tayo, ṣé ọ̀rọ̀ obìnrin ló ń pọ́nlé bẹ́ẹ̀ yẹn? Ó yẹ kó ti gbàgbé ẹ̀ now. We need to manage her. Oh please, life contract no be death warrant o. Tó o bá ṣọ́ra, ọmọ yẹn máa kú báyìí. She's gonna put you in harm's way. Mo sọ fún ẹ. Fine, Tayo, I've heard you. But reasons mo ṣe wálé ni nítorí business wa. We need to continue this. Let's conclude this contract. This is 5 million naira we are talking about, Tayo. Business ò lè lọ báyìí. If you want me to be blunt with you, Ọlọ́run, because no, I'm not happy with what happened there. Nǹkan tó transpire there, man, kò make sense. Má ṣe báyìí now, mo ti bẹ́ẹ̀ now. Báwo ló ṣe ń ṣe báyìí? This is 5 million contract. Má jẹ́ à lose ẹ̀ now. See, tó bá ṣọ́ra ìyàwó ẹ̀ ó máa kú báyìí. Reputation ẹ̀ ó máa downgrade ẹ̀. I'm telling you, your personality ó máa fuck things up fún ẹ gan. Calm down. Já wọnú mọ́tò, já lọ discuss ẹ̀ ta. I'm not entering this car. No, I can't. I mean, I can't. We need to sort. No, I can't take it. I'm sorry, I can't. Oh, ni bínú ni. I'm on my later. Sọ ayé tá lè béèrè mọ́. Ta ni mo béèrè? Ó máa bàjẹ́ nínú mọ́tò ọkọ mi. Wọ́n síta jọ nínú mọ́tò ọkọ mi. Bọ́ síta nínú mọ́tò ọkọ mi jáde. Ọkọ mi báwo ló ṣe jẹ́ ta ní ẹ́? Ìbò pé ìyàwó ọ̀gá mi ò bí èwo ni wà. Bíyè ló múra bí aṣẹ́wó báyìí. Ló múra bí àwọn gbélé pawó báyìí. Orí pé orí ọ̀rọ̀ aṣọ tó wọ̀ ní orí bó ṣe múra ni. Tó bó ṣe fẹ́ ṣe máa ṣe ìyẹn tó máa gbọ́ pálákọ. Bó ṣe fẹ́ ṣe ọkọ mi dà. Ibo lọkọ mi wà dámi lọ́jọ́. Ní o ti bọ̀ ibo ló wà. Bàbá ẹlẹ́pọ̀n bùrù. Bọ́ síbí báyìí. Sọ ibi tẹ máa gbéra yín wá ni. Bẹ́ẹ̀ ṣe máa ṣe nìyí. Òtẹ́ kan ni. Bẹ́ẹ̀ ṣe máa ṣe tẹ máa bára yín sùn. Ní sùúrù. Hello. Bọ́ síbí báyìí. Ní sùúrù náà. Bẹ́ẹ̀ ṣe máa gbéra yín wá síbí báyìí ni. Location la wá. Location orí burúkú wo lẹ wá? Location ṣùgbọ́n lẹ wá. Bẹ́ẹ̀ ṣe máa gbéra yín wá síbí báyìí nìyẹn. Tẹ máa bára yín sọ máa ṣe location. Ẹ máa ṣe location. Ó ní wálé fún bí ọjọ́ 5. Location. Kí ni wọ́n kọ síwájú rẹ̀? Nígbà lọ́lọ́ òjò wá sí. Onírọ́ ni ẹ́. Túndé irọ́ ló máa pa ẹ́. Adé àdìwọ̀. Wọ́n sínú mọ́tò. Wọlé Iléyá. Wọnú mọ́tò Iléyá. Èmi àti ẹ̀jọ̀ máa kúrò nígbà yìí. Aṣẹ́wó wọnú mọ́tò. Ìrọ̀lọ́ fún mi jọ kúrò kọ́kọ́ bó ṣe ṣe é lọ́jọ́. Ó yá Iléyá. Jẹ́ ká lọ sílé jọ Iléyá. Fẹ́mi àti ẹ, bàbá délé, Fẹ́mi àti ẹ, ó máa ṣojú èmi àti ẹ. Kò yẹ báyẹn Iléyá, ibi tẹ́ máa gbéra yín wá ní tẹ́sán wá máa ń ṣòṣì ní níṣó lé. Ṣé o gbọ́ mi báyẹn níṣó lé? Ẹ tún lè wa mọ́tò dáadáa mọ́ níṣó lé. Mọ́mí. ọkọ mi dìde má dáwọ́ látẹ̀lẹ̀ má bínú mo ń ṣe nǹkan ní ilé mi ìyàwó ẹ̀ kan Ó wà o. ìdúpẹ́ ṣé kò wá sí ó ṣáà ń pariwo ó fẹ́ rí mi ó dẹ̀ mọ̀ pé mi ò gbélé ṣé ò sì ṣá. Mọ́mí. Ẹjọ́ ìyàwó mi Tinú gangan ló gbé mi wá bíbá. Ìjọ Tinú kẹ. Òun ni o. In fact, ọ̀rọ̀ ẹ̀ ti sú mi. Ó ti fẹ́ yọ ilé ayé lẹ́mìí mi nínú ilé, mọ́mí.
àdẹ kí mọ alájà ká tún sọ ajá ẹ̀ lóko pa ni mo ṣe wò ó pé ẹ jẹ́ n wá fẹjọ́ ẹ̀sùn yìí. Ọ̀rẹ́ mi wá kí mi ní few days ago à ń sọ̀rọ̀ business ló wá bá mi sọ. Níyàwó mi bá wọlé pẹ́pẹ́ sí o ọ́ndìsì tóun ṣe sí bedroom ṣé mo ti fọ̀ níṣejú ọ̀rẹ́ mi. In fact ìyẹn ò dùn mí ọ̀rẹ́ mi tiẹ̀ tún wá pé at least àlejò wà ń bíbà ẹ̀ ló bá mú ọtí tí yẹn ń gbé sí ló dà sí lójú ló embarrass ọ̀rẹ́ mi. Ó le bí ajá ni. Ìyẹn tinú. Bẹ́ẹ̀ ni mà. Ní àná yìí náà ni secretary mi a lodge sí hotel níbi tá a ti ń ṣiṣẹ́ ẹ mọ̀ pé fíìmù la máa ń yà then hotel la máa ń sábà dúró sí. Ọmọ yẹn mo ní pé dúró dè mí ní mọ́tò mo gbàgbé kan sí yàrá kí n tó dé mo bá yàwó mi ó ti embarrass ọmọ yẹn ló embarrass mi ló bẹ̀rẹ̀ sí ní máa pariwo lára àdúgbò pélé wa lórí. In fact mọ́mì ó gbá mi létí níta ni. Irọ́ ni. Bẹ́ẹ̀ ni mà I was so embarrassed kò sí nǹkan tí ò fi mí pé tán. Ìyàwó ẹ̀ náà ló ṣe gbogbo àdúrà ọ̀rọ̀ tó kalẹ̀ yìí. Mọ́mì ṣé mo fẹ́ parọ́ fún yín ni. In fact nǹkan tó máa ń ṣe fún mi tí bá lọ láàárọ̀ tí máa fi dé lálẹ́ indomie níyàwó mi máa gbé lé mi níwájú gbé sí mi níwájú noodles láì jẹ́ pé mo fi owó ọbẹ̀ lẹ̀ mo ò jẹun gidi rí inú ilé yẹn. Tàbá tó wá ní pé ká ṣe lọ́kọláya náà orí pẹ́pẹ́ sí orí fọ́ mi ẹsẹ̀ ń dùn mí láti jọ́ta ti wed ẹ̀ǹkan ni mo súnmọ́ ìyàwó mi. Sórí ọ̀rọ̀ tí ẹ̀yin àbọ̀ abáni ibi tó ti rí irú wà láàbí tó ra wọlé yìí á ṣàlàyé fún mi. Ó yà mí lẹ́nu ọ̀ nítorí mo mọ irú ìwà tẹ́lẹ̀ wò. Mo fi Ọlọ́run bẹ̀ jù sórí ní gbogbo nǹkan tí Tolú ṣe fún ẹ lọ́wọ́ ẹ̀ ṣáàjọ bá mi dárí jì. Ẹ má wọrí nítorí tí náà ní ṣe mọ̀ mo ẹ̀yìn ṣèyàn bẹ́ẹ̀ mo kọ̀ wọ́n dà pé báwo ni ibo ló ti rí wà yẹn so nítorí ẹ̀ mo ṣe ní pé kí n wá fẹjọ́ sùn yẹn mọ́mì ẹ má wọrí tẹ́ ṣe bá mi sọ yìí mo ò ní sọ anything màá kàn ní sùúrù bọ́ ẹ jọ̀ọ́ ẹ bá mi bá sọ̀rọ̀. Mi ní bá sọ̀rọ̀ lásán máa bẹ́ẹ̀ bá wí ni ọkọ lolówó orí aya nílẹ̀ Yorùbá ti wá yìí ìtọ́kọ bá ti fẹ́ níyàwó gbọ́dọ̀ ṣe. Ẹ ṣe mà in fact inú mi máa dùn gan tó bá lè change. Ẹ jẹ́ ń bẹ́ẹ̀ wá nǹkan tó máa jẹ. Mọ́ mi rárá mà ẹ ṣe mà nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo ní iṣẹ́ so mo wá ní pé kí n fẹ́ ẹ̀kan náà rí yín nítorí mo mọ̀ pé tí bá fi lè wá lé ní ó tún dọ̀sẹ̀ tó ń bọ̀ ni. Ẹ ṣe mà. Má bínú bàbá mi ò jọ ìyá mi jọ. Ẹ káàsán ẹ kújọ́ mẹ́ta báwo ni iṣẹ́. Jẹ́ sin ọkọ àbúrò ẹ̀ mò ń bọ̀ ọkọ àbúrò ẹ̀ nìyẹn. Bàbá mi mo lálejò jọ má jẹ́ kémi tún tẹ̀lé ẹ kí ẹ padà ó ṣé bàbá mi. Ó ṣé o Ọlọ́run aṣọ ẹ délé. Àmì tí mi ọkọ mi jókòó sórí ẹjọ́ àbúrò ẹ̀ náà tún wá fi sùn mú mi. Ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀ ṣó jẹ́ kó rí bẹ́ẹ̀ ṣọmọ yóò ní fi wàhálà ẹ̀ pa mí báyìí kó dẹ̀ wá wo ọkọ ẹ̀ tó dìde yìí láàrin ìyá àti ẹ̀ ní tilẹ̀ nítọlọ́run ọmọkùnrin ìlú wàhálà kankan bó ṣe lè wù kó mọ́ láyé táwa kọkùnrin máa bóbìnrin fọṣọ kó máa bá dáná kó máa bá ṣèbẹ̀ káàbùrú ẹ̀ wá nírọ́ o àwọn ọ̀tá kan wà ní kọ̀rọ̀ ọbì kan tó ń léwu tó ń bá òun fà tó fẹ́ kí irú ọmọkùnrin ẹ̀ bọ́ mọ́ òun lọ́wọ́ lọ́kọ tó jẹ́ pé kò sí ní tó bá fẹ́ tí ò kì í ṣe fún torí Ọlọ́run ó wá dẹ́rù yẹn ló ń bá fa wàhálà ọmọkùnrin tó dìde ṣé kò dáa tó ni ó láwọn ọ̀rẹ́ ẹ̀ tó bá ń gbọ́ gbogbo orú ọ̀rọ̀ yìí jọ ṣé wọn ò ní kọ sí i ṣó dìgbà tó bá lé mi ò nílé tí màá gbàyàn sí o. àǹtí mi mo ti ní kẹ́ fọkàn yín balẹ̀ lórí ọ̀rọ̀ àbúrò mi mo ti ní kẹ́ fọkàn yín balẹ̀. ń ṣàdúrà olóyún sínú dèpò tó máa gbọ́mọ dání fọ́mọ ọkùnrin yìí ká má ní tó bá ṣe nǹkan kan á ròyìn ẹ mọ́ lára kó ìbímọ fún un. àǹtí mi ibi tẹ́ ẹ sọ̀rọ̀ lọ́wọ́ ẹni gan-an òun ló ń jọ̀rọ̀ tábúrò mi bá ti bí mọ́lẹ̀ ọkọ ẹ̀ in fact gbogbo ètò ìṣe ààrẹ máa balẹ̀ àdúrà wa tá má máa bí Ọlọ́run ní kí Ọlọ́run jọ kó jẹ́ kó fi inú ṣoyún kó fẹ̀yìn gbọ́mọ kan Ọlọ́run ààrẹ máa balẹ̀ kó kó àdúrà wa gangan ní àǹtí mi. ṣàdúrà kẹlẹ̀dà mi jọ níbi mo bí kóun náà tiẹ̀ bí tó bá ti bí síbẹ̀ tí ọkàn mi á balẹ̀. ẹ̀yin àti ẹ̀yin
jẹ. Ẹ wo wá ṣe mí lálejò. Má bínú jẹ́ ń bẹ́ẹ̀ góúnjẹ. Àǹtí mi ẹ̀bà ni o. Ó dáa, ó tiẹ̀ ti pò mí nú pọ̀. Ẹ má bà àǹtí mi, ẹ má ronú. Bàbá mi, ó jókòó kọ mi. Dìdélẹ̀. Ọjọ́ mẹ́ta. Báwo lẹ everything? A máa rí ẹ. Ṣé kò sí? Ẹjọ́ tí mo wá fi sùn yàn àǹtí mi. Kí ló dé? Ló ṣe. Mo wà nílé Túndé ní ìjọ́ mélòó kan. Èmi àti ẹ̀ ń ṣeré and everything, so kò pẹ́ tí àwọ̀ ẹ̀ dé. Mi mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ láàrin àwọn méjèèjì. Ó di pé wọ́n bẹ̀rẹ̀ sí ní gbólóhùn aṣọ kan. Mo kàn ní kí n try àti settle nǹkan tó ń ṣẹlẹ̀. Ẹ mọ̀, èèyàn lè rí kí ọkùnrin àti obìnrin máa jà kí kó má fẹ́ kí peace wà láàrin wọn. Mo ní kí n dá sọ̀rọ̀ lójú pé ìyàwó Túndé bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi. Kọ́ máa kí Túndé ò bá òun clear kitchen, Túndé ò bá òun fọ pan. Let me get you right. Ìyàwó Túndé àbúrò mi. Ó sọ fún àbúrò mi wípé ṣé o ti fọ pátá. Bẹ́ẹ̀ni ma. You mean underwear? Yes, I'm telling you. Ó yà mí lẹ́nu because mo máa ń ṣe àgbà tí mo ti dáyé mo máa ń gbọ́ ni. Mi ò experience ẹ̀ ríṣẹ́ rí, màá mi mo experience ẹ̀ níjẹta yìí tí mo sọ tí mo wà lọ́dọ̀ Túndé yìí. Túndé ò tí ì rí ìyàwó fẹ́ o. Tẹ́ bá rí bó ṣe ridicule mi. Tẹ́ bá rí bó ṣe sọ̀rọ̀ sí mi. Lórí pé kí ni mo dẹ̀ ń try láti kàn ní kó tiẹ̀ ní respect fọ́kọ ẹ̀, obìnrin ò ń ṣe báyìí. Màá mi ó wọ́ mi tán láti òkè délẹ̀ báyìí. Ó tún lé mi jáde kúrò nílé wọn. Ó lé ẹ dìde, ó sọ̀rọ̀ sí ẹ yamayama. Ṣé ẹ ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ọ̀rẹ́ ni ló fi wá sọ̀rọ̀ sí ẹ àbí pé dúnadúná jẹ́ kí n gẹ̀ tẹ̀rẹ̀. Ṣé ìyàwó ló sọ̀rọ̀ sí ẹ ni àbí Túndé àbúrò mi ló sọ̀rọ̀ sí ẹ? Ìyàwó tó fẹ́ ní ṣùlọ́kà ta lọ wedding ẹ̀ tèmi ṣe best man ni ẹ̀. Ó wá sọ̀rọ̀ sí ẹ. Mami. All because of pé o complain pé àbúrò mi ń bá ìyàwó ẹ̀ fọ pátá. Ṣùgbọ́n whatever it is tó bá ṣe pé ṣáàjò má bínú bàbá mi jọ. Torí Ọlọ́run o ṣe gan o ṣe mo dúpẹ́. Ẹ wò ó tọ́pẹ́ o. O ṣe gan má bínú. Olúwa ló ṣe mà. Adẹ̀nìkà ṣe lálejò olóòjẹ nǹkan kan ìwọ ló mọ kí ló ṣàbùrọ̀. Bread nìyí, ọbẹ̀ tó máa fi bu bọ́tà sí nìyí. Ọbẹ̀? Now, ọbẹ̀ tó máa fi bu bọ́tà sí bread ẹ̀. Mo jẹ. Kí ló sọ? O jẹ wo mi ò lè dáná o, mi ò lè ṣe wàhálà kankan lálẹ́ yìí, nǹkan tó máa jẹ nìyí. Tó bá wọn ètò bá máa padà dé, kó má jẹ. Hello, Ka. Ẹ kálẹ́. Hello, báwo ni? Mo ń bọ̀ lọ́dọ̀ ẹ láìpẹ́ yìí. Ẹ ń bọ̀ lọ́dọ̀ mi kì. Bẹ́ẹ̀ni. Ṣé ẹ̀rẹ̀ tí wàá ṣojú ṣá? In the next 30 minutes, máa dọ́dọ̀ ẹ ilé tissue. Okay, there's no problem. Mo wọlé. Okay, no problem. Bye. Àlejò ńlá mà ni mo máa gbà lálẹ́ ìkẹ́.
you're welcome, sir. Ọ̀gá, ṣé kò sí o? Àárọ̀ làkè. Ọ̀gá, ilé yín ẹ feel free anytime. Mo promise ẹ má worry, I won't disturb you for this anything. Ọ̀gá o, kò tẹ̀lé sí anything actually. Orúnkún mi, so I can just manage you. No, rárá, ẹ má ṣe bẹ́ẹ̀, ẹ má manage ara lórí couch. Ẹ wọlé kẹ́ wá sùn. No, or better still, go and sùn bí báyìí. No, ẹ wá lọ sùn sínú. Okay, tẹ́ bá fẹ́, ẹ̀yin lọ sùn ẹ má sùn síbí. I won't accept that. You know what? Okay, fine. Let's go to school. Judge. káàárọ̀ o. Táníyàn o. Tinúọlá ni o. Tinúọlá ìyàwó àbúrò yín. Tinúọlá ìyàwó àbúrò mi kẹ̀. Dúró má wọlé o. Má wọlé mò ń bọ̀. Ẹ káàárọ̀ mà. Ẹ̀ka. Mo ní pé kí n wá béèrè ọkọ mi kò sí ilé wá ní kí n wá béèrè bóyá wá síbí báyìí kẹ́ bá mi wọlé kẹ́ bá mi gbé jáde. Ṣé wọ́n gbé síbí báyìí? O mọ̀ gbọ́dọ̀ tèmi ló máa wá. O wá ní pé kí n bẹ́ẹ̀ pé jáde. O ti fi wà burúkú ọwọ́ ẹ̀ o ti fi lé Túndé jáde. Ìwọ ọmọ Tinúọlá yìí. Kò sí ilé ni mo ní kí n wá béèrè pé bóyá wà mí báyìí kẹ́ bá mi wọlé kẹ́ gbé jáde fún mi. Mi ò bá yín jà. O ò bá mi jà. O lè wọnú ilé kan wá wo ṣé mo gbogbo síbí báyìí. Wọnú ilé kan mọ́ kó kọjá wọnú ilé kan mọ́ wọ́n òkú nẹ́kọ̀ọ́. A lóò nẹ́kọ̀ọ́ kò sí ẹ̀kọ́ kọ̀ọ̀kan fún ẹ nínú ilé títí wá dẹ̀ lélẹ̀. Sórí ọmọ tí kò bá nẹ́kọ̀ọ́ àwa máa ń kọ́ ni a máa ń tún wọn kọ́ dáadáa ní tó máa gbọ́n. ẹgbẹ́nu sàn ìwà burúkú wo ló wà lọ́wọ́ yín tẹ́ fi lé ọkọ yín dànù torí kò yé mi fún yín ìwà burúkú wo ló wà lọ́wọ́ yín tẹ́ fi lé dànù tóra wí tó ní sẹ́ni pé mo fi ìwà burúkú lé lọ tí kò ní tẹ́lẹ̀ dùn mí fún yín kò tí ẹ kì í ṣe máa dá yín lò torí ibìkan ni mo kó bá yín pé kẹ́ wá dá yín. ó bàjẹ́ kó tó ṣẹnu ṣú. èmi kọ́ ni mo wá yín kẹ́ wá dá yín mo ṣú ẹni tó bá rí nírú ẹni kò lè mọ iye ẹni. ṣe mọ̀ pé ẹ̀ lọ́kọ ní calm down womi dáadáa àìbọ̀ tó àìbọ̀ bí àṣàjẹ ní fáwọn ní pé kò wò ó dáadáa sórí èmi mi ò sí nínú ẹ̀gbọ́n ṣì mi ò dẹ̀ sí nínú ìyàwó lórí burúkú bó ti bọ̀ ìyàwó ṣé ìyàwó náà lè ìyàwó ṣípàlàbà ṣípàbòpàbò òṣèré bíi àpẹtù ò ní kọ̀kọ́ ò ní làkàyè ò nẹ́kọ̀ kọ̀ọ̀kan kò sí kọ̀ọ̀kan ló bá ṣe ń bá gbàlagbà sọ̀rọ̀ ò ní ìyí pẹ́pẹ́ fún ọkọ ò ní wá ní kọ̀ọ̀kan má jáde ó má jáde báwo ni kò ṣe ní jáde. ẹ̀yin lẹ́kọ̀ọ́ lẹ́ ń sọ̀rọ̀ jàùjàù gbá ibi ẹgbẹ́ àgbà tí ò lọ́gbọ́n lórí. ìyẹn èmi. ìyẹn èmi. ẹ wo kò tí ẹ kàn mí lọ́kọ̀ tí bá fẹ́ sọ kò tí ẹ kàn mí nǹkan tó mo ṣàmọ̀ ni pé tẹ́ bá ti rí ẹ bá mi sọ fún pé kó wálé pé mò ń dúró lórí. lájọ mé kò sí nǹkan tó kọ́ bá ti rí kébì bẹ́ẹ̀ sọ fún àná ọ̀bàjẹ́ kó tó sọrí bí afẹ́fẹ́ orí bó ṣe rí kíní kan bí gbàtẹ̀ ṣáwáyì orí bó ṣe rí onígbàánu ọmọ jàtìjàtì ẹgbẹ́ mi ni mo wá aláìní ti ju orí ò nílò àkáyè.
Túndé, oúnjẹ tó ń jẹ yẹn kò dẹ̀ jẹ tán kò dẹ̀ kú dànù. Ti báwo? Mo ṣe wọ ẹ gan, ó dàbí kí n mú fẹ́ kí dẹ̀ fi gún ẹ lọ́wọ́ dànù. Mo ṣe wọ báyìí. And you know the kind of woman I am dealing with. Ha! Kí ló ṣẹlẹ̀? Kí ló dé tó ń mú wà burúkú sọ́kọ ẹ̀? Tó fi di wípé kọ́pọ̀ ẹ̀ tó ṣẹyọ kan, ìwọ̀gbọ́n àti sọ 10. Torí kò yé mi jọ̀wọ́ lòdì báyìí. Mami, kí ló ṣẹlẹ̀? Ṣé Túndé wá fẹjọ́ mi sùn yín pé mo ṣẹ̀ òun ni? Ṣó rojọ́ fún yín pé mo ṣẹ̀ òun ni? Ẹ gbà mí. Kò fẹjọ́ ẹ̀sùn mi, mo ń bá yín gbé lónìí, mo ṣe mọ̀ pé ń jà. Yóò ná Tinúọlá. Ṣé jẹ́tẹ̀ èjì burúkú yín tẹ̀ ń pariwo? Òun ló ń jẹ́ kí ẹ máa fi egbò ṣe ẹ̀yìn egbò lé ní àbí báwo? Ńgbà tó rọ́kọ, tó ń tọ́jú ẹ, tó kí ẹ fún ẹ, kó tó gbégbó ti bẹ́ẹ̀ gbé, kó tó gbàwó ó ti gbà lọ́wọ́ ẹ. Ìjọ́ tí mo ti bí ẹ sínú ilé tó fi dàgbà tó fi tó lé ọkọ lọ yìí, tó fi lọ lé ọkọ. Ìjọ́ wo ni bàbá ẹ bọ́ sínú kíchìn yẹn tó bá mi bu omi pé kí n wúkọ́ gan? Kò ní wò mí sẹ́ẹ̀mejì dèpò tó fẹ́ fún mi lómi mu. Kọ́ má wàá sọ pé ó máa wọbẹ̀, ó máa dáná. Kí n tó wá ní mo káṣọ ọ́lẹ̀. Ẹ Tinúọlá, wà rọ̀kọ̀ tó ń ṣe gbogbo yẹn fún ẹ. Ó ń kẹ́ ẹ lójú, ó ń kẹ́ ẹ nímú, ó ń kẹ́ ẹ létí. Síbẹ̀, òun fòrú ẹ̀mí ẹ̀. Ó ní lára. Bọ̀bọ́ yẹn tí mo mọ̀ kó tó di wípé mo wá fẹjú ẹ̀sùn mi. Ara ẹ̀ ò gbà mọ́ ni. Ó ti ṣe tẹ́ kó tó wá fẹjú ẹ̀sùn mi. Tinúọlá jọ̀ọ́, kí lọmọ ọlọ́mọ ṣe fún ẹ? Kí ló ṣe fún ẹ? Kàn sọ fún mi pé mọ́mì mi o, nǹkan tó rà ń gbà mí rè. Ẹ wo, mami, Túndé ò ṣẹ̀ mí o. Ó kàn irritate mi. Tí mo bá ti rí báyìí, inú ẹ̀ kàn máa ń bí mi. Tí mo bá ti rí báyìí, ó kàn irritate mi. Mi ò mọ̀. Ó kàn ṣáà irritate mi ní ṣá. Kò jù báyẹn lọ. Kí ló sọ? Ọkọ tó fẹ́ sílé irritate ẹ. Kò ṣẹ́ kò rù ẹ́. Wọ́n ti mú mi. Ibi táwọn ọ̀tá mi gbà yọ sí mi yìí ò dáa. Tinú, Ọlọ́run má jẹ́ kọ́ta ti bí ọmọ mú mi o. Wọ́n ti gbára Tinú wọlé sí mi lára. Ó yé mi, ó ti yé mi àwọn ọ̀tá mi ni. Iṣẹ́ ọ̀tá ni. Tinú ẹ tó ń tọ́jú wọ. Ẹ wò mami, mi ò lè bẹ́ Túndé o. Mi ò tiẹ̀ lè bẹ́ ni. Ṣé bó ṣe wà yẹn? Tó bá bẹ́ mi, mo máa gbọ́. But pé kí wọ́n lọ sílé kí n lọ bẹ́, mi ò lè bẹ́. Mi ò lè bẹ́ Túndé. Ó ti wá. Ṣé bọ́ọ̀rẹ̀ lè sọ pé ẹ̀yin jọ ń pera yín? Mọ́mí ṣe mi mà. Ẹnì kẹta ètò ń wọ bí ni. Mọ́mí mo jẹ̀ máa ń bá a sọ̀rọ̀. Ọ̀nkú Túndé náà tó ṣe máa ń fẹjọ́ sùn. Màá pè jókòó báyìí. Lágbájá kí ló ṣe fẹ́ wá ní ìwò láìka aṣọ tó wọ̀. Mọ́mí wà láìta láì. Síbẹ̀ ojú ẹlẹ́ta yìí. Mo rán bá a sọ̀rọ̀. Tinúọlá, tó bá jẹ̀bi ni mo sì bí ẹ, tí mo dẹ̀ jẹ̀lí ẹ lórí, tó jọ́yàn àyà mi yìí ló mú. Ẹ̀yìn tí mo dẹ̀ fi kún ẹ̀ rè, o máa kú òǹsìn, o máa lọ lé ọkọ ẹ. Wàá lọ bí ọkọ ẹ, wàá kúnlẹ̀ ẹsẹ̀ méjèèjì, wàá ní kó má bínú pò ní ṣerú ẹ̀ mọ̀. Torí mo ṣe ń wò mí, ilé ọkọ mi ni mo wà. Mi ò dẹ̀ dálé mo sú rí njọ́ tí bàbá ẹ̀ ti gbé mi sílé. Kò sí ọmọ kankan tó máa ń lé mi ọ́ dálé mo sú. Mi ò ní gbà láyé, kò ní ṣẹlẹ̀ mí. Ẹ wo mami, mi ò lè bẹ́ Túndé o. Mi ò lè bẹ́ o. Tó bá bẹ̀ mí, mo máa gbọ́. Bọ̀ pé kí n lọ bẹ́ yẹn, mi ò lè bẹ́ o. Tinúọlá, mi ò lè bẹ́ o. tó bá wá bí yẹ dá, tó o bá mọ̀ wípé mi ni mo bí yẹ, tó bá bí yẹ dá ni mo sọ fún ẹ, má lọ bí ọkọ ẹ. O ti ríbi tó fẹ́ kó wá bì. Ṣé inú ilé yìí, ilé ọkọ tèmi rèé. Kò sọ́mọ tó máa kó wọnú ilé yìí. Mọ́mí má bínú mà. Kó máa lọ bẹ̀ mà. Ọmọ gidi ìwọ. Kiri burúkú yòówó ló fẹ́ máa mú mi gún ẹ. Ó dàbí pọ́mọ rẹ ni wọ́n kọ̀wọ́ ó gbẹ̀kọ́. Jọ tó bá kúrò ní ọkọ ń sìn, ṣé ó fẹ́ kọ́ máa kà á fóun kiri ni? Tí mò ń bá sọ tí ò gbọ́ yìí,
Okay, kúrọ̀lẹ́. Báwo ni? Okay. Kí ló dé tó ṣe pè ní ìpè pàjáwìrì bẹ́ẹ̀ yẹn? Ọ̀gá, ẹ wo ẹ ṣàrántí kíní tá a ṣe lọ́jọ́ yẹn. Kí ló ṣẹlẹ̀? Ló wà ń bẹ. Ọ̀gá ẹ̀gbà. Ṣé o lè sọ̀rọ̀ ni? Must I take it? Ètò ìṣúná kọ́kọ́ gbà náà kẹ́ ẹ̀ confirm nǹkan tó wà ń bẹ fúnra yẹn. Ó dá mú ìgbà. Ẹ̀yin ò gbà. Yes. Ẹ gbà. Sọ̀rọ̀. I don't have time. Ó dá mo ti lóyún. Tún sọ. Like, mo gbọ́kàn tó sọ. Mo ti lóyún. Oyún. Tèmi, báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí? We never planned this. Plan it now. What? Oh, mo pé mo níyàwó lé now. What do you expect me to tell my wife? You are married. You are married. Were you not aware that you were married before you came to me? Ṣé mo pé ti marry kẹ́ tó wá bá mi ni? Ó yá kí lẹ fẹ́ kí n ṣe sóyún sí? Má tó sọ pé you are married. Kí lẹ fẹ́ kí n ṣe sóyún? But ó yẹ kó understand, you know this woman. Ṣé màá ní pé tèmi mo ṣe mistake, mo ṣe gbá, mo ṣàwo. Like ìwọ náà gbọ́ náà, kí ni kí n sọ fún? I don't fucking understand. Yes, I know your wife. I know what she can do. Mo mọ̀ dáadáa. But the thing now is, kí lẹ́yìn fẹ́ kí mi ṣe sí oyún tó wà nínú mi yìí? See, I'm ashamed. Okay, there's nothing like I will look for a solution. Kò sí kò tó máa ṣe sóyún ní mo máa bí ni. Ọ̀gá, oyún ló ń tèmi yìí, mo máa bí ní ẹ̀fẹ́ ẹ̀kọ́. Ẹ̀yin délé mọ̀ ọ́n nìyẹn. Tèmi. Báwo ni ẹ? Ẹ ká sọ ma. Báwo ni ọkọ mi ká sọ? Ọjọ́ mẹ́ta. Ọlọ́pàá pẹ̀lú ma. Ẹjọ́ yìí. Wọ́n gbàgbé ma. Ó kò sí. Àti kó má bàa sí náà ni mo ṣe wá rí mà. Ìwà rẹ̀ o lè dúró kí n jẹ lọ́ọ̀nchì mi tó. Nǹkan tí mo fẹ́ rí fún màmí nílé dùn mà. Very important. Okay. Bọ̀tẹ́nì, ṣé kò sí tó wà lè júbà ìṣá? Kò sí. Ó wà ó mú mi. Ó wà mà ẹ ṣàmọ̀ pé èmi àti ọ̀gá mi ní àti ń jáde. Yes, like secretary to boss, mo mọ̀ pé ẹjọ́ ń jáde ẹjọ́. Ó jù bẹ́ẹ̀ lọ mà pé ọkùnrin àtòbìnrin mà. Ó mì pé wà àti Túndé àbúrò mi ẹjọ́ ń date ara yín. Tèmi láì ṣe ọmọ kékeré wá dé sọ̀rọ̀ sókè ó ń ṣọmọ kékeré náà. Ṣé ẹ̀ ló wá fẹ́ sọ tó wá ń gbé tóun kí ló wá ṣẹlẹ̀? Nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé bí mo ṣe wáyé mo sì lóyún fọ́gà mi. Ó ṣe kí ni? Wọ́n àbúrò mi. Dúró. Calm down. Ó ṣọ́pẹ̀ Túndé ló nínú ẹ̀. Òun ló ní. Ó ti lóyún fún Túndé. Ọlọ́run ò ṣe. Ṣé o ti sọ fún? Wàhálà bíi ti báwo? Túndé ní kò lọ ṣẹ́ oyún. Mo rò pé orí ń ta Túndé níbi tó wà. Ṣé eléyìí tó gbé sílé yìí apò ọjà bìrì òṣì lẹ́sẹ̀ tó jẹ́ pé látọjọ́ tó ti gbé sílé kò yé kò pa. Ó wá ṣẹ̀ṣà róbìnrin tó lóyún fọwọ́ ní kò lọ ṣẹ́ wojú mi dáadáa. Wò ó sùn wo bí má dá lóhùn o. Má dá lóhùn. Lẹ́yìn kan tó ṣorí bí orí efolo yẹn ó wá ní kò lọ ṣẹ́ oyún wo. Ó ṣàmọ̀ bí mo ṣe jẹ́ sí Túndé. Báwo ni mo ṣe jẹ́?
ẹ̀gbọ́n ẹ̀ ni mo jẹ́, ìyá ẹ̀ ni mo jẹ́, bàbá ẹ̀ ni mo jẹ́, ó ṣàmọ̀ pọ̀ fún àmì wa, ọmọ òrukàn ni wa, àníyá àní bàbá. So I am everything to Túndé. So relax your mind. Ṣorí eléyìí kò sí nǹkan kan tó máa ṣe. O ti finú yìí ṣoyún, o máa fi ẹ̀yìn ẹ, o máa fi gbọ́mọ lẹ́yìn oṣù 9. So má ké fọkàn ẹ balẹ̀, mo máa róhùn fúnra rẹ̀. Ṣé o ti gbọ́? Ṣé torí ẹ̀ ló ṣe fẹ́ jẹun? Wò lọ sínú kitchen, okùnrin mo ṣe sí ẹwà kan ni tó ń pé ẹlẹ́mìí méje ni mo fi edé, mo fi gbogbo ẹ̀, mo fi so yá lọ dish ara ẹ fún mi jàre, kó lọ dish plate. Kò sí bó ṣe lè bó tó. Èyí tí mo rí nílé nìyẹn. Eléyìí tó rí mi lénìí, nǹkan tí mo wá bẹ sọ, ó ṣe kókó gan ni. Ok, mo ń gbọ́ yín. Kí ló ṣẹlẹ̀? Kí lorúkọ lédè? Tèmi sẹ́gẹ̀. Kí ló ṣẹlẹ̀ láàrin ìwà àti ẹ̀? Ó pẹ́ débi iṣẹ́, mo dẹ̀ fún query, that's all. Ó pẹ́ débi iṣẹ́, ó dẹ̀ fún lé query. Query àbí query? Èwo nú ẹ̀? Mo mọ nǹkan tẹ́ ń sọ o. O mọ nǹkan tí mò ń sọ. O fọmọ lọ́mọ lóyún, o wá ní pé kò lọ ṣe. Kò sí nǹkan tó ṣe lọ́mọ yẹn, ó máa bí oyún yẹn ni. Bẹ́ẹ̀ ni mo sọ, ó máa bí oyún yẹn. Ẹjọ́. Kí ni mo gbọ́ fẹ́ sọ yẹn? Ta ló fún lóyún? Ta ló lóyún? Ta ló fún yàn lóyún? Tàlàbọ̀sẹ̀ ni kò bí ọkọ gbẹ́ni kò ṣìkúrò kó ìwọ kò bá mi níta tó bá bí ẹ̀dá kó má dìde bá mi níta. Àbú o ti mú gbọ́ǹbì kan kó tó wálé rọ́ọ̀sì. Ta ló fún yàn lóyún? Sọ fún mi pé nǹkan tí mo gbọ́ yẹn pé irọ́ ni. Pé bóyá nǹkan tá à ń tí ṣẹ̀ṣẹ̀ sọ tán nìsín pé irọ́ ni. Ta ló ní bébì? Bo ni bébì? Ṣé bébì sọnù ni? Gbé bébì dọ̀wọ́ tí bébì ọwọ́ ẹ̀ tó sọnù kò yé mi. Báwo ló ṣe ṣẹlẹ̀? Báwo lẹ ṣe ṣe? Irọ́ ni àpẹ́ ìyá mi. Kí mo ṣe wọ́n lẹ̀ ń yà? Fíìmù ni. Àṣewà àti ọmọ sẹ́kẹ́tìrì burúkú ẹlẹ́sẹ̀ ṣoṣooṣo bí ẹsẹ̀ ọmọ adìyẹ yẹn. Ọmọ sẹ́kẹ́tìrì burúkú yìí. Mo sọ ọ́ lọ́dọ̀ pé mo dẹ̀ ń sọ mo dẹ̀ kìlọ̀ fún pé ọmọ sẹ́kẹ́tìrì burúkú yìí. Pé ọmọ àṣẹyìn méjèèjì mú kọ́lẹ̀ fúnra yín. Àṣẹyìn méjèèjì mú kọ́ ọmọ kan tó ti mọ tí yóò kan tó wá sílé wa. Wọ́n mú kọ́lọ̀ kan tó wá sílé wa Túndé. Àbọ̀ mú kọ́lọ̀ kan tó wá sí bíbá yìí wọ́n á sọ nọ́ńsẹ̀nsì lẹ́nu. Àbí nǹkan tí mo gbọ́ irọ́ nìkan tí mo. Ṣóṣe bí wọn ẹni tó jí panadéètì jẹ́wọ́ ó ní pé òun rò pé pòǹgì ni ṣó yẹ ká tún máa lò mo ti mọ̀ pé mo ṣe é tèmi má bínú sí mi. Look, I am ready to accept you and the baby. Yes. Okay. For you. You know I love you. Oh, I love you more. Well, so let's see how we do ìwọ gan lásán oúnjẹ ni you go inside àlọ́ ṣe ti bínú wà dáná fún mi ní kàtó ṣe wà sọ síta. kí ẹ lọ tó bébí mi mẹ́. Pọ́sítà olóyún ẹ̀sìn, olóyún egbére. Ó tẹ̀sùn bàjẹ́, ó mọ̀ yán kí. Ó bàjẹ́, ó rí mi, ó ṣẹ̀ṣẹ̀ rí mi, ó rí mi pé mo dé síbí báyìí, ó rí mi. Ó tẹ̀lé kí mi pé ẹ ká sùn wá o, báwo ni o, ẹ kùjọ́ mẹ́ta o, ohun tí ẹ kí mi, ó kò wú mi gan-an bí ọmọ tí ò lẹ́kọ̀ọ́, bí ọmọ tí wọ́n kọ́. Bọ̀ ìyẹn kọ́ ni mo tiẹ̀ bá wá. Ìyẹn kọ́ gbọ̀ngàn kọ́ ni mo fẹ́ sọ. Oyún tó wà nínú ẹ̀yìn, mo fẹ́ kó lọ yọ dànù. Nǹkan tí mo wá bẹ́ẹ̀ sọ nìyẹn, kó lọ yọ oyún ìgbére, oyún èsì tó wà nínú ẹ̀yìn, kó lọ yọ dànù. Kò jù báyẹn lọ. Madam, settle down. Firstly, very rude. Yeah, you're very rude. You just barge into my house. Kọ́sì tí ẹ̀dùnmọ́ ìgbésẹ̀ bá máa wọlé nílé ẹ máa kọlẹ̀ kù. Bọ̀mọ́ òkè ìgbà tí mo wọ ìmọ̀ pé òkè bóyá mo ṣe kọ́ yín láti lè lẹ́kọ̀ọ́. Ìyẹn lọ bẹ́ẹ̀ ẹ wá sínú ilé mi.
ẹ ń bá mi sọ̀rọ̀ ẹ kàn ń tábọ̀ rẹ ní eyín ẹ wá ń sọ̀rọ̀ dálẹ̀ ẹ ti rí bíbí tẹ́ ń sọ̀rọ̀ sí àbí ẹ̀yin wá sọ tán ẹ wá ní èyí máa lọ yọ oyún kan madam ẹ wò mí dáadáa o oyún tó wà nínú mi èmi ò ní yọ o tẹ bá tọ́lá tó bá pọ́n ṣe fún yín ní pé kẹfẹ́ fi bá mi sọ̀rọ̀ kò lè ṣiṣẹ́ mi ò ní yọ oyún tó wà nínú mi yìí and besides ṣé òun kó bá yín ṣé òun ní kẹtọ́ kọ́ ní síta ni oyún eléyìí èmi ò ní ṣe kò lè sí ọ̀kọ́tẹ́ máa ṣe sí. wo mo mọ̀ pé bó ṣe máa ń bá àwọn ẹ̀gbọ́n ẹ̀ bó ṣe máa ń bá wọn sọ̀rọ̀ nílé nìyẹn wàá fi ní ìdíwọ̀n àwọn tó wà nílé àwọn ẹ̀gbọ́n ẹ̀ tó wà nílé tí mo tó nílé yín ṣó understand ṣó yẹ báyẹn ẹni tí mo tó nílé yín o ló ń bá wí èmi kọ́ ló ń bá wí ikọ́ tí mo wá bá ẹ sọ gangan ni wípé oyún egbére òṣì tó torí ọmọ gbàdébí àtọkọ mi bẹ̀rẹ̀ ó kò gbà ń sọ náà pé ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣoṣo tó ń ṣe pẹ́pẹ́ furu yìí ọmọ yìí máa bà nǹkan jẹ́ ṣóṣòdì ẹni mi ò ní jẹ́ kó bà nǹkan jẹ́ òní ojú ẹ̀mí tèmi kọ́ ló ṣe máa bà ilé mi jẹ́ ló ṣe máa da ìdílé mi rú torí ẹ̀ mo ṣe wá bẹ̀ pé oyún òṣì tó ní yìí kó lọ yọ dànù nǹkan tó kàn mí nìyẹn gbogbo God save the mouse ọ̀ṣunṣe kò tẹ̀ sí nǹkan tó kàn mí pẹ̀lú gbogbo yẹn nǹkan tó kàn mí ni pé oyún yìí kó lọ yọ dànù ó dẹ̀ máa yọ ni ṣé oyún eléyìí ó máa yọ ni ó máa yọ oyún eléyìí ni. ṣé oyún wà nínú mi sí mi ò ní yọ kò lè sí kó tó fẹ́ ṣe sí mi ò ní yọ. kó tí ẹ ní kí n sọ pé tó bá bí ìpọ̀nrípọ̀n gbá ẹ̀dá sórí oyún ilé ó máa yọ ni kò lè sí nǹkan tó máa ṣe ó máa yọ ni èmi máa jẹ́ kó yẹ pé ó máa bí ìyàn ọ̀run ló ti máa lọ bí ó máa yọ ni. ó ń tọrọ ẹ̀yìn ìwọ ló máa yàgò lọ dúró dè wá. ó máa yọ ni sẹ́ mi ò ní yọ ó máa yọ ni mi ò ní yọ. ó máa yọ ni. Túndé ṣé o rí mi ni mo ti pè látẹ̀kùn I've been calling your line o gbé call me I've called you several times your number o gbé call me so o tún wá dé nísìn bó ṣe wọlé orí mi lórí dúró you should know I'm worried about you you're supposed to at least say something before you walked in o sọ kankan so o kàn fẹ́ wọlé just like that to go and sleep I don't understand where are you coming from. I'm asking you question na mo ní pé kí ló dé tó forú rìn láì ṣe bọ́ra kí ló dé tó forú rìn I'm asking you question na so I demand a reply from you. Madam ṣé o béèrè irú ẹ̀ lọ́wọ́ mi rí lánàá. mi ò béèrè lánàá but mo ti àti béèrè lẹ́yìn ó ti demand that you at least you give me a reply you answer me ó ti rí mi nìyẹn ó ti mọ̀ pé mo ti dúró díẹ̀ nìyẹn at least wàá dá mi lóhùn pé ok ibi tí mo ti bọ̀ nìyí o ibi báyìí ibi tó jẹ́ kí n pẹ́ dé nìyẹn ó sọ kọ́kọ́ o kò you just walked kò yé mi how like ọ̀dọ̀ ọmọ yẹn ló lọ àbí ọ̀dọ̀ ọmọ ẹlẹ́sẹ̀ ṣoṣoṣo yẹn ibẹ̀ ló lọ àbí dọ́tòrí ọlọ́run kò tí ẹ̀ yé mi ṣé ti pé ọmọ yẹn olóyún egbére ohun ijú òṣì tó wà nínú ẹ̀ yẹn ṣé torí ẹ̀ ló jẹ́ kó máa forú rìn bí ẹ̀bọra tí ẹ sọ fún mi náà torí àmọ́ sọ̀rọ̀ nísìnyí òun rẹ́rìn àbí òun rẹ́rìn òun fi pé ok bóyá ìsọkúsọ ni mò ń sọ fún mi kí ni ọmọ yẹn ní tí mi ò ní kí ni ọmọ yẹn ń ṣe fún ẹ tí mi ò ṣe fún ẹ náà sọ fún mi kí ni ọmọ yẹn ní tí ò sí lára mi sọ fún mi. a lot ó fẹ́ gbọ́. She doesn't yell at me. She doesn't shout at me. I don't understand. She doesn't eat me. Seriously? And she give me sex. Tó bá try ẹ̀ wàhálà wà ló para sàn báyìí tí ẹ̀ ni. Àtijọ́ ètò tí ń ṣe rò pé máa mú ó lè mú eléyìí jẹ. Túndé. Rubbish. Túndé. Ìwà lẹ́wà, ìwà ládé, ìwà lẹ́wà, ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣòkígbẹ́, ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣàṣìṣe, ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣòkígbẹ́, ìwà ọmọ ló mọ̀ọ́mọ̀ ṣàṣìṣe. Ọmọbìnrin sọ̀wánú olóhùn lórí ọkọ. Beauty without character is emptiness. Hello. Ọmọbìnrin sọ̀wánú My baby. Báwo ni? olóhùn lórí ọkọ.
Ṣé bébí mi ń kéèkì? Má bínú náà. Mo ti sọ fún ẹ, báyìí àárọ̀ ọ̀la ló yẹ kó rí mi. Yes. Make sure pé jẹun dáadáa o. Kí ni kí n mú wá fún ẹ? Okay o. Ṣá make sure pé jẹun o. Nǹkan kan gbọdọ̀ ṣe bébí mi o. Dear, hold on for me a few minutes. Let me sort out some things. No. There's no problem. Just hold on. Makoto, hold on. Okay. Túndé. Kí ló ṣẹlẹ̀? Ládùúgbò gbogbo wàhálà mi, gbogbo làálàá mi, nǹkan tó fẹ́ fi san fún mi nìyí. Kí ló ṣe? Kí ló ṣẹlẹ̀? Okay, kí ni mo ṣe téèyàn kan ò ṣe rí àbí? Ládùúgbò gbogbo làálàá mi kó lọ fún yàn lóyún níta. Olótọ́ sí mi, Túndé. Ṣé nǹkan tó fẹ́ sọ nìyẹn? Sọ nǹkan tó bá fẹ́ sọ, mo wà lórí call now. Kémi sọ nǹkan tí mo fẹ́ sọ, ohun díẹ̀ mi nìyẹn o. Kí ló fẹ́ ṣe? Pé kí ni mo fẹ́ ṣe? Kí ló fẹ́ ṣe? Kò sí nǹkan tó lè ṣe. Kí ni mo fẹ́ ṣe? O fẹ́ rí worst ni àbí? Àbí bẹ́ẹ̀ kọ́? O fẹ́ wò pé kí ni nǹkan tọ́mọ ilé ṣe? Kí ló ń gbé inú ẹ̀ gangan? Ṣé kí n ṣe worst ni? Ṣé o wá rí jẹ́ kí n sọ nǹkan fún ẹ? Kàkà kó ṣe bàbá ọmọ yẹn ní ilé ayé yìí. Kàkà kó gbé ilé ayé kó ṣe bàbá ọmọ yẹn, wáyà lọ ṣe lájú ilé ọmọ. Ibo ló ti rí bọ́n? Ibo ni mo ti rí bọ́n? Ẹ máa gbọ́ béèrè lọ́wọ́ òkú. Ibo lèmi ti rí bọ́n? Wo kàkà kó ṣe bàbá ọmọ yẹn ní ilé ayé yìí, wáyà lọ ṣe lọ́rùn.